ìlú Ọ̀tà ọ̀lọ́ mẹ́rin la pín sí. Ìjànà wà, ọ̀tún wà, òsì wà, Olúbadé wà. Ibi tá à ń sọ̀rọ̀ ẹ̀ Yorùbá ló bọ́ sí. Orúbá bẹ̀rẹ̀ láti òkèèrè ń bì lọ́dẹ odò ọ̀rẹ́. Tàbákò lórí ọ̀rẹ́. Àbọ̀sálágbọ̀n. Báńdì àwa àti Yewa nìyẹn. Ìlú tá à ń sọ Kajola Iboro yìí. Àwọn abúlé tó ń gbé ohun agbèdì wà ń bẹ̀. Òṣolóṣe wà ń bẹ̀. Ìgbélé Àjànà wà ń bẹ̀. Arárọ̀mí oríta wà ń bẹ̀. Tá a bá gbọ́ta, tá a bá ń lọ Sówódé. Àríwá àti Àdìbáwò. Òkè ọ̀rẹ́ wà ń bẹ̀. Ọlọ́run dáadé kan bí wà ń bẹ̀. Gbogbo àwọn bí tá à ń sọ yìí pátá. Jurisdiction Olota of Ọ̀tà ni. Declaration tó dẹ̀ wà ńlẹ̀ ni wípé Olota of Ọ̀tà is the prescribed authority over Ọ̀tà district. Gbogbo bí tá à ń sọ yìí pátá under Ọ̀tà district ni. Nígbà tí bàbá wa títí dàda wà láyé gbogbo àwọn abúlé pátá ọba bàbá wa títí dàda Olota tìlú Ọ̀tà àwọn ló ń fi gbogbo èèyàn jẹ baálẹ̀ síbẹ̀. Tí dọ́kúmẹ̀ntì ẹ̀rẹ̀ wà. Nǹkan tá a kọ́ ni pé wọ́n ní ẹnìkan pàrẹ dà rẹ̀ àgbálẹ̀ ńbẹ̀. Àdẹ̀bẹ̀ Olota ní òun mọ ọkàn pẹ̀. Àtàlọ́wọ́ ló ń pàrẹ tó ń pè ní ọdẹ tó ogun. Pẹ̀tọ́ dẹ̀ ṣèwádìí lórí ẹ̀ Aláké ló fi jẹ baálẹ̀. Aláké ò lẹ́tọ̀ọ́ láti fo Abẹ́òkúta South, Abẹ́òkúta North, Ewékòró local government for local government. Ó máa bàládò odò Ọ̀tà local government. Gẹ̀ẹ́sẹ̀ tó wà lọ́wọ́ Aláké ni pé Aláké of Aké Abẹ́òkúta is the prescribed authority over area traditional related to Aké in Abẹ́òkúta South local government. Mo rántí pé ní 1992 olóògbé Olota Ìjẹta òun ló fi Matthew Kúyè ló fi jẹ baálẹ̀ sí ibẹ̀ yẹn tó sì rán wọn aṣojú lọ sí ibẹ̀. Nǹkan tó dọ́gba lẹ̀ lọ ni pé àwọn fẹ́ lọ ṣe àbẹ̀wò tí ẹni tí táwọn ti fún ní certificate Olota òun ta ilẹ̀. Tí ẹ ní pé Ọ̀tà is liberated àti kúrò nú òkú ẹrú. Nǹkan tó bá lọ nìyẹn Ọlọ́run dẹ̀ ṣọ́ ló ń ṣọ́bọ̀. Kajola Iboro Ọ̀tà yà ń sọ yìí o. Ṣé Kajola Iboro yìí ṣé wàá lọ sí lọ́wọ́ rárá o. Kajola Iboro Ọ̀tà là ń sọ̀rọ̀ ń pẹ̀ yìí o. Wọ́n wá abúlé tó wà bẹ́ẹ̀. Dájégúnlẹ̀ wọ́n bá ti fẹ́ jẹ wọn bá wa. Wọ́n bá dẹ̀ ti yànnà náà lápẹ́ ní táwọn fẹ́ ní táwọn dẹ̀ ti rí ìwà àbùkù láàrẹ̀ rí. Gbogbo adẹ̀ gbárùkù tì wọ́n. Adẹ̀ jọjọ́ Olota. Olota adẹ̀ fi wọ́n sí àpèrè baálẹ̀. Ṣùgbọ́n lè yà wá lẹ́nu. It's just a normal visit to the baálẹ̀. Kajola Iboro ilẹ̀ Awori ni. Kò ń ṣe Kajola Iboro Yewa o. Kajola Iboro Ọ̀tà Awori land. Tẹ́ bá dẹ̀ délùú táwọn yìí. Àwọn Awori àti Yewa tó wà bẹ́ẹ̀. Wọn ò níjà o. There is cordial relationship guided by memorandum of understanding. Tó dẹ̀ wà documented. Tó tún gbé wọn kọ́. The Kitigbe family. Ó ti ní memorandum tó fi ń ṣe tòlú yẹn. Ibẹ̀ ń ṣe ilẹ̀ gbà. Orúkọ tèmi ni Alaye Ọba Abdulwadud Ajani Dẹ̀ǹdé Olórúbá ti Olórúbá Ọ̀tà. Ìlú Ọ̀tà ọ̀lọ́ mẹ́rin la pín sí. Ìjànà wà, ọ̀tún wà, òsì wà, Olúbadé wà. Ibi tá à ń sọ̀rọ̀ ẹ̀ Yorùbá ló bọ́ sí. Orúbá bẹ̀rẹ̀ láti òkèèrè ń bì lọ́dẹ odò ọ̀rẹ́. Tàbákò lódò ọ̀rẹ́. Àbọ̀sálágbọ̀n. Báńdì àwa àti Yewa nìyẹn. Now àìnítìjú olè ló ń ṣàwọ èèyàn. Ìlú tá à ń sọ Kajola Iboro yìí àwọn abúlé tó tún gbé òǹṣẹ́ agbèdì wà ń bẹ̀, òṣolóṣe wà ń bẹ̀, ìgbélé Àjànà wà ń bẹ̀, Arárọ̀mí oríta wà ń bẹ̀. Tá a bá gbọ́ta, tá a bá ń lọ Sówódé, àríwá àti Àdìbáwò, òkè ọ̀rẹ́ wà ń bẹ̀, Ọlọ́run dáadé kan bí wà ń bẹ̀. Gbogbo àwọn bí tá à ń sọ yìí pátá jurisdiction Olota of Ọ̀tà ni. Declaration tó dẹ̀ wà ńlẹ̀ ni wípé Olota of Ọ̀tà is the prescribed authority over Ọ̀tà district. Gbogbo bí tá à ń sọ yìí pátá under Ọ̀tà district ni. Nígbà tí bàbá wa títí dàda wà láyé gbogbo àwọn abúlé yìí pátá mo ń fẹ́ kẹ́ni tó bá máa sọ pé rọ́ ni kó pàdé mi tàbí kó sọ ká gbọ́. Ọba bàbá wa títí dàda Olota tìlú Ọ̀tà àwọn ló ń fi gbogbo èèyàn jẹ baálẹ̀ síbẹ̀. Tí dọ́kúmẹ̀ntì ẹ̀dẹ̀ wà. Now nǹkan tá a gbọ́ ni pé wọ́n ní ẹnìkan pàrẹ dà rẹ̀ àgbálẹ̀ ń bẹ̀. Àdẹ̀bẹ̀ Olota ní òun mọ ọkàn pẹ̀. Àtàlọ́wọ́ ló ń pàrẹ tó ń pè ní ọdẹ tó ogun. Olota náà wọn mọ̀ ń pẹ̀. Ẹ lọ ṣèwádìí lórí ẹ̀. Ìgbà tó ń dẹ̀ ṣèwádìí lórí ẹ̀ wọ́n rí wípé wọ́n ń gbọ́ awuyewuye pé bóyá Aláké ló fi jẹ baálẹ̀. But nǹkan tí mo fẹ́ káwọn gbogbo èèyàn mọ̀ ni pé Aláké ò lẹ́tọ̀ọ́ láti fo Abẹ́òkúta South, Abẹ́òkúta North, Ewékòró local government for local government kó máa bàládò odò Ọ̀tà local government. Ìṣẹ́ tó wà lọ́wọ́ Aláké ni pé Aláké of Aké Abẹ́òkúta is the prescribed authority over area traditional related to Aké in Abẹ́òkúta South local government. Ìṣẹ́bíjọba Ògùn state ló ṣe àwakọ́ ló ṣe náà. Gbogbo dọ́kúmẹ̀ntì ló wà ńlẹ̀.
area traditionally related to Ake in Abeokuta South local government. Tabako Mbinsin, Lado-Ọta, Abosi for local government. From Ifọ̀ local government, Abosi Ewekoro. From Ewekoro, Abosi Abeokuta North, kó tó kọ Abeokuta South. Ṣé rí pé kọjá yé ni. Àkọ́kọ́ tó dẹ̀ máa ṣe kọ́rè tó dẹ̀ ń tẹ́ sí. I can remember ńgbà tí Olota àtàná ọba Oyèdé wà lórí ìtẹ́. Àjẹbálẹ̀ kan sí Oyèrò. Ńgbà tá àjẹbálẹ̀ yẹn sóyèrò. Mátọ̀ mi ni ọba Ìjókòó. But time yẹn, it was still a coronet ọba, kò lágbára láti fi èèyàn jẹ baálẹ̀. Ó dẹ̀ mú baálẹ̀ yẹn wá sọ́dọ̀ Olota Oyèdé dẹ̀ fi jẹ baálẹ̀. Lẹ́yìn tó Oyèdé fi jẹ baálẹ̀ ni bàbá wa Aláké yìí náà tún lọ fi jẹ, ó fẹ́ lòmíì tún jẹ baálẹ̀ síbẹ̀. Èyí tó Olota fi jẹ baálẹ̀, ó dẹ̀ gbé èyí tí Aláké fi jẹ baálẹ̀, ó gbé lọ sí ilé ẹjọ́. Kò tún wá ń ṣe ilé ẹjọ́ Lado-Ọta o, Abẹ́òkúta ni o. Àwọn ilé ẹjọ́ dẹ̀ wọ́n wo ẹjọ́ tó pè, wọ́n wò dáhùn tí ẹni tí Aláké fi jẹ baálẹ̀ dáhùn, wọ́n dẹ̀ yọ ibẹ̀ náà ti tún sọ wípé he has no right to leave Abeokuta South to another government to go and install any person as baálẹ̀. Judgment yẹn wà ẹnujọ́ mẹ́ta yìí lẹ́yìn tí oníkọ̀ọ̀kọ̀ tó wà ń bẹ̀ yìí Olúṣẹ́gun Fáṣínà tó ti fi èèyàn jẹ baálẹ̀ sí Adékóyẹni. Artist kan náà ni gbogbo ibi tá à ń sọ yìí náà, òun tún mú ẹnìkan tó ń pè rẹ̀ ní Báàgbìmọ̀ Ake Tájù ni àwọn mí ń pè ní Ọjí, ó lọ fi jẹ baálẹ̀ ńbẹ̀. Ẹni tí oníkọ̀ọ̀kan fi jẹ baálẹ̀ ó dẹ̀ gbé lọ sí court. Ọ̀sẹ̀ tó kọjá yìí náà gbàdájọ́ lórí ẹ̀ pé Aláké ò lágbára láti wá Lado-Ọta láti wá fi èèyàn jẹ baálẹ̀. Mo wà náà tó lọ o. Nǹkan tó dọ̀tà lẹ̀ lọ ni pé àwọn fẹ́ lọ ṣe àbẹ̀wò sí ẹni tí àwọn fún ní certificate. Ẹkẹ́nìkan jáde pé Olota wá talẹ̀ ń rí. Ẹjọ́ tó Olota ti dé orí tó. Láti 2017, Tuesday 28th of November, tá a ti yàn ní Olota of Ọ̀tà. Kẹ́nìkan jáde pé ó wọ àdúgbò òun àbó wọlé bàbá òun ó wá talẹ̀ mẹ́rin. I want anybody to challenge me on that. Olota òun ta ilẹ̀. Tí ẹ̀ ní pé ìjọ tá a dìbò fún ó ní Ọ̀tà is liberated. Àti kúrò ní òkú ẹrú. Nǹkan tó bá lọ nìyẹn Ọlọ́run dẹ̀ ṣọ́ ló ń ṣọ́bọ̀. Nígbà tí ẹgbẹ́ kò ní mind mi kí ṣe pé lọ talẹ̀ wọn, kí ṣe pé lọ ṣe kankan. Ṣùgbọ́n gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí a mọ àwọn tó ń ṣe. Aláké Abẹ́òkúta, the president commissioner of police ọmọ Abẹ́òkúta, state attorney general ọmọ Abẹ́òkúta, commissioner of chieftaincy ọmọ Abẹ́òkúta. Ṣé ẹ̀rí pé arógo àfikọ́lọ́ ń gbà wá. Gómìnà wa yóò dẹ̀ mọ nǹkan tó fẹ́ ṣe lórí àwọn nǹkan yìí. Bàbá tẹ̀ ní èèyàn wà Ọlọ́run tọ̀ntọ̀ wí. Tábà tí ẹ̀ ní ìwà ní judiciary so gbọ́dọ̀ torí pé òun wà ní judiciary ẹ̀ kó lè kó máa gbófin ṣubú. Àwọn tá a rò pé tá a bá tí wàhálà bá dé tó bá fi àjẹwà ká lọ sọ́dọ̀ wọn. Ẹ pé kó wọ́n challenge wa kó sọ̀rọ̀ kó náà sọ̀rọ̀ láti dọ́ta tí ń sọ̀rọ̀ yìí náà. Kó sọ kí gbogbo èèyàn gbọ́. Ṣé báwo ló ń ṣòfin? Ọ̀tẹ̀ bá a ṣe ń pakàn nìkan tó ń rú o. Ẹgbàá lọ́wọ́ àwọn ẹgbàá o. Gbogbo ọmọ Àwórì ẹ dìde. Ogun tá à ń jà láti jọ ire. Bẹ́ẹ̀ bá rò pé ẹ fẹ́ fi wálẹ̀ ọmọ tí ń ṣe ọmọ bí tó bá a máa dàgbò a máa lọ. Ẹjẹ́ tètè paná wàhálà yìí káwọn ọmọ tó wá tó bá Ọlọ́run àgbà lọ́wọ́ Aláké o. Orúkọ mi ni Jẹ̀lílì Akínbóyèdé, mo jẹ́ ọmọ bíbí ìlú Ọ̀tà tí mo sì jẹ́ akọ̀wé ẹbí Akíndípẹ̀ family tó ní gbogbo agbègbè Ajégúnlẹ̀, Ajíbáwo, Kájọlà, Ìbooro, Òǹṣẹ́, Olóṣè, Òkè Ọ̀rẹ́, Mákù àti Ọlọ́rundá ní gbogbo agbègbè Ado-Ọta local government. Ní ọdún 1993 àwa pẹ̀lú àwọn Ajégúnlẹ̀, Kájọlà, Ìbooro, Òǹṣẹ́, Olóṣè, Ọlọ́rundá, Ajíbáwo, Òkè Ọ̀rẹ́, Mákù àti Ọlọ́rundá a gbé wọn lọ sílé ẹjọ́ lórí suit number ACT 2994. Ìgbà tá a dé kóòtù tó di 2001 ní àwọn ará Òkè Ọ̀rẹ́ mọ́ Kájọlà, Ìbooro pé ká parí ọ̀rọ̀ yìí because àwọn kan fẹ́ wá ralẹ̀ ń gbà yẹn àwọn ní kákú mọ́ bá ṣe máa parí ìjà yìí láàrin ara wa láti ṣe memorandum of understanding láàrin ara wa nígbà yẹn àsìgbéwọ kóòtù baálẹ̀ méjèèjì yẹn wọ́n sáìn ìwé àwọn aṣojú ìlú yẹn náà wọ́n sáìn gbogbo àwọn lọ́yà wọn náà ti sáìn ìwé yẹn lẹ́yìn yẹn tó máa tún di 2005 náà tó lọ pè wá lẹ́jọ́ míì bẹ̀ lórí ilẹ̀ kanṣo yìí ìyẹn suit number jẹ́ ACT 392 2005 nígbà tó sì pè wá lẹ́jọ́ tó sì 2014 agbàdájọ́ lórí gbogbo abúlé wọn náà gbogbo villages yẹn pápátá láti gba ìdájọ́ lórí ẹ̀ ṣùgbọ́n lẹ́yìn yẹn náà a tún lọ sí court of appeal suit number ti ẹni CA
I/447/2014 ìgbà tá a gba judgment tí adé àárín méjì àwọn náà sọ pé wọ́n máa ṣe settlement a sì ṣe memorandum of understanding ní ilé àti gbé wọ court bákan náà àgbàdájọ́ lórí wọ́n fún wa ní ìdájọ́ pé ìdájọ́ tá a ṣe wà ní high court yóò ṣe remain lórí ẹ̀ ṣùgbọ́n lórí ti appeal court yóò àti settle kájọmájọ ṣe àjọṣepọ̀ láàrin ara wa pẹ̀lú àwọn tá a gbàdájọ́ lórí ẹ̀ ń gbà yẹn ṣùgbọ́n láti gbàdájọ́ yìí àwọn èèyàn wa tó wà ní Kájọlà Ìbooro yìí gbà wá láyè láti jẹ́ kí a tiẹ̀ lè ṣe nǹkan kan ní gbogbo bẹ́ẹ̀ ṣùgbọ́n mo rántí pé ní 1992 bàbá wa olóògbé Olota ti Ìjẹta òun ló fi Matthew Kúyẹ̀ ló fi jẹ baálẹ̀ sí ibẹ̀ yẹn so ó jẹ́ nǹkan tó ṣiṣẹ́ lẹ́mẹ̀ẹ́ bẹ́ẹ̀ tí lọ́wọ́lọ́wọ́ yìí gbà wá láyè lẹ́yìn tá a ti gbàdájọ́ a tún ṣe possession jẹ́ káfíẹ́ ṣe possession àti ṣe possession wa ń bẹ̀ àti ṣe possession gbogbo lẹ́wà táwọn nílẹ̀ pátápátá so ó jẹ́ nǹkan tó ṣiṣẹ́ lẹ́mẹ̀ẹ́ nìyẹn àwa pẹ̀lú àwọn ẹ̀gbádò tó wà ń bẹ̀ àjọṣepọ̀ tó dán mọ́rán wà láàrin wa inú wọn bàbá tí a mọ̀ pé ó jẹ́ alájọṣepọ̀ bàbá wa láti ilẹ̀ òun ni Alhaji Jimoh Kajola máa ń pè bàbá yẹn so bàbá yẹn ó ti kú adó ni bàbá yẹn bèèsì sí ó sì ní àwọn èèyàn lóríṣiríṣi irú àwọn ẹbí owó labí nǹkan kan gbogbo ọmọ ìlú àtọ́jọ jẹ́ alájọṣepọ̀ wa ní ilẹ̀ Àwórì pẹ̀lú Kájọlà Ìbooro nìyẹn Kájọlà Ìbooro tó ń sọ ń pẹ̀ kì í ṣe Kájọlà Ìbooro tó wà ní Yewa lọ́hùn yẹn tí Adó-Odò-Ọ̀tà local government yìí ni à ń sọ̀rọ̀ ń pẹ̀ louis àti gbàdájọ́ lórí nǹkan tó ń jẹ́ kò sí nǹkan tó ń jẹ́ gbálẹ̀fà lórí ilẹ̀ Ọ̀tà kò sí ìjìdájú wà lórí ẹ̀ ṣùgbọ́n pàtàkì tó ń lọ parọ́ pé bàbá wa Olota olè ní wọn gíní kan nǹkan ìgbà tá a gbọ́ gbọ́rọ̀ yẹn lórí fóònù àwa lù a sì tọ̀ bàbá lọ kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ ní orí ibẹ̀ yẹn bàbá sì béèrè lọ́wọ́ bàbá sì ṣàlàyé fún wa pé ńgbà táwọn gbọ́ pọ́n fi ìyàn jẹ baálẹ̀ sí Kájọlà Ìbooro wọ́n lọ bá Aláké sọ pé òun ò fi ìyàn jẹ baálẹ̀ síbẹ̀ wọ́n tún béèrè lọ́lẹ̀ kejì wọ́n sọ pé náà ò fi ìyàn jẹ baálẹ̀ sí Kájọlà Ìbooro ṣùgbọ́n kan náà onítọ̀wé fẹ́ ṣe ìwúyè bàbá Olota tún ránṣẹ́ lọ síbẹ̀ pé àwọn gbọ́ báyìí o wọ́n sọ pé òun kò sí nǹkan tó jọ òun ò fẹ́ ní ọkàn jẹ baálẹ̀ o ṣùgbọ́n bàbá Olota ní right wọ́n ní ẹ̀tọ́ láti lọ sí ibẹ̀ yẹn láti lọ ṣèwádìí pé ṣé lóòótọ́ ni ìyàn jẹ baálẹ̀ tàbí ìyàn jẹ baálẹ̀ because àwọn ló lẹ́tọ́ àti fi ìyàn jẹ baálẹ̀ ń bẹ̀ yẹn nígbà tí wọ́n sì wá débẹ̀ náà bẹ̀rẹ̀ sí ní ju òkò náà bẹ̀rẹ̀ sí ní ju igi náà bẹ̀rẹ̀ sí ní pa ọmọ bàbá Olota lọ ó sì jẹ́ nǹkan tó jẹ́ àbùkù fún gbogbo àwọn èèyàn wa níbẹ̀ yẹn bàbá Olota ọba tiwa ni kò sí ìṣòlè kì í ṣe dàlúrú ó ń fẹ́ ìlọsíwájú àti ìfọkànbalẹ̀ nílùú ní gbogbo agbègbè ẹ̀ nǹkan tí bàbá Olota ṣe káàkiri bàbá ló tún sọ fún àwọn èèyàn pé ẹ ní sùúrù ẹ má bẹ́ẹ̀ nìkan kan já o gbogbo bọ́n ṣe ba mútò àwọn jẹ́ gbogbo bọ́n ṣe fọ́ igi mọ́ àwọn èèyàn lórí o wọ́n ṣe gíní kan ọ̀nà ká má jà àti dúpẹ́ lọ pé ọ̀n fẹ́ kí ìtẹ̀jẹ̀sílẹ̀ wà lórí ilẹ̀ torí ìtẹ̀jẹ̀sílẹ̀ ó máa ń tùlú ní ó sì máa ń ba nǹkan jẹ́ àwọn ò fẹ́ kí ìtẹ̀jẹ̀sílẹ̀ wà gbogbo kan tó wọn bá fẹ́ ṣe lọ́wọ́ ẹ̀tù àti ìbànú wọn fi ń ṣe nǹkan táwọn kí ló túbà kí ló túṣẹ nǹkan tó ń gbàdúrà fún ọgbà táwọn jọba. ilẹ̀ tí wọ́n lọ àtáàkì ọba wa Olota of Ọ̀tà yìí ilẹ̀ baba ńlá wa ni abẹ́ Olota nílẹ̀ yìí dẹ̀ wà nígbà tí bá àtẹ̀ dàgbà agbọ́njú nígbà tí wọ́n ti ọba títí dàda àwa sì gbọ́njú báyẹn tó fi baálẹ̀ jẹ́ mbẹ̀ títí wá dé èyí tó bá wá láyé làwa sọ yẹ o títí wá dé orí ọba Ọ̀ṣọ́yìbí Oyèdé ó tún wá títí tí ń sìn ó tún dé ọ̀dọ̀ ọba wa Professor Kabiru Adéyẹmí ọba Láńlẹ́gẹ́ nìkejì ti gbogbo ìlú Ọ̀tà wọ́n tún fẹ́ jẹ baálẹ̀ ń bẹ̀ bí wọ́n ṣe máa ń ṣe láti ìwáṣẹ̀ a máa ń fún àwọn àlejò wa ní ààyè láti jẹ baálẹ̀ bẹ̀ gẹ́gẹ́ bí àṣepọ̀ tó wà láàrin bàbá ńlá wa àti bàbá ńlá wọn nígbà tí àwọn bàbá ńlá wọn tó ti ọ̀tá àgbójúmọ̀ wọn kò sí ìgbésẹ̀ kan tó fẹ́ gbé wọ́n á kàn sí àwọn bàbá ńlá wa títí wá dórí àwọn tó tún bí àwa náà kọ́lọ̀ bá àdẹ̀lẹ̀ fún wọn wọ́n á kàn sí wọn ó tún wá pa àwọn abáyé tó bá dẹ̀ ti kàn sí wọn bẹ́yẹ wọ́n á tẹ̀lé wọn dé ọba dé pálásì Olota bí àfẹ́ Olota wọ́n á yànnà ọ̀nà ẹ̀fọn Olota wọ́n á ṣàlàyé bó ṣe jẹ́ wọ́n á dẹ̀ fọwọ́ sí níwájú Olota á dẹ̀ ní kó máa mú wọn bọ̀ ó tún wá kà wá náà tí ó kàn ní tó àtúngbòkè àgbàdẹlẹ lókè pẹ̀ yìí ó tún wá bẹ́ẹ̀ gbogbo ẹbí náà tún fọwọ́ sí àtúnjọ dọ́dọ̀ Olota pé àwọn èèyàn wa yìí o wọ́n ṣe bàbá yẹn bá Olota náà dẹ̀ bá wọn fọwọ́ sí Olota dẹ̀ dúró pẹ̀lú gbogbo wa wọ́n dẹ̀ jẹ baálẹ̀ yìí ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ fún wa nígbà tí à ń gbọ́ pé wọ́n ní Ìbooro ti bo Kájọlà Ìbooro ti bo
Kájọlà Bóòrò tọ̀tà ni à ń sọ yìí o kì í ṣe Kájọlà Bóòrò ti Ẹ̀gbádò lọ́hùn Yewa North lọ́hùn rárá o Kájọlà Bóòrò ti Ọ̀tà là ń sọ̀rọ̀ nípa èyí o kí dẹ̀ ń ṣàwọn nìkan ní àlejò wa ń bẹ̀ tájọ ń ṣe TPC dẹ̀ ń rè láàrin wa ń bẹ̀ gbogbo àwọn abúlé tó wà ń bẹ̀ títí dájégúnlẹ̀ nítòsí bẹ́ẹ̀ lọ wọ́n bá ti fẹ́ jẹun máa wá ń bá wa tọ́ bá dẹ̀ ti yànnà náà láàrin wọn pẹni táwọn fẹ́ ní tọ́ dẹ̀ ti rí ìwà àbùkù láàrẹ̀ rí gbogbo àádẹ́ gbárùkù tí wọn àádẹ́ jọdọ́dọ́ ọlọ́ta àádẹ́ fi wọ́n sí àpèrè baálẹ̀ ṣùgbọ́n lè yà wá lẹ́nu tí wọ́n yòkó wọ́n yà dáwọn lọ́ta nígbà tí wọ́n ti ṣèwúyè tí wọ́n ti jẹ baálẹ̀ wọn sẹ́yìn tó ní baálẹ̀ ń ṣe tó ń ṣèwúyè ẹ̀ tán ni wọ́n kọ́ àdáwọn kọ́ dùn ẹ̀ wọn lọ àtáàkì wọn fọ́ gíláàsì mọ́tò àlejò wọn fọ́ tó nílé wọn fọ́ ti kábíyèsí gbogbo orúkọ báyìí kò ṣẹlẹ̀ rí o kíjọba kó gbà wá o àjọ ń jẹ àjọ ń mu àjọ ń ṣepọ̀ ní bábá nìkan rí ṣe látìgbà táwọn bàbá táwọn bàbá wa táwọn gbọ́júmọ̀ wọ́n máa tẹ̀ wọ́n máa wá ṣùgbọ́n gbà táwọn gbọ́ náà ni pé ẹnìkan dìde ọlọ́jẹ balẹ̀ lọ́dọ̀ Aláké èmi dẹ̀ sọ mọ́ pé mi ò rò pé kábíyèsí ilé Aláké lè ṣe bẹ́ẹ̀ torí bàbá ti wá ní bàbá tèmi súnmọ́ kábíyèsí dáadáa nígbà tó ń sọ̀rọ̀ mo níyà èmi sọ láàrin ìjókòó mọ̀lẹ́bí wa mo ní kábíyèsí Aláké òun ṣe yàn bẹ́ẹ̀ kábíyèsí Aláké ò lè ṣe bẹ́ẹ̀ o ṣùgbọ́n nǹkan táwa ń gbọ́ yìí ó yà wá lẹ́nu gbogbo àwọn tó ń dá wàhálà yìí sílẹ̀ ìjọba ẹ bá wa pè wọ́n ẹ bá wa bá wọn sọ̀rọ̀ a lè fẹ́ kẹ́ ẹ mọ kíní kan dájú gbogbo àwọn baálẹ̀ tá à ń jẹ́ ń bẹ̀ kì í ṣe wípé bóyá pé àwa Àwórì àáyìn pósẹ̀ nìkan lé wọn lórí o àwọn èèyàn wọn àwọn ọmọ wọn àwọn ẹni wọn òun la fi ń jẹ baálẹ̀ ń bẹ̀ o nípa àṣẹ ọlọ́tọ̀fọ̀ ọlọ́ta o gẹ́gẹ́ bí àwọn bí abúlé Ajégúnlẹ̀ Òṣòlóṣè Mákù Ọlọ́rundá bẹ́ẹ̀ lọ gbogbo àwọn èèyàn wọn pátá làwọn tó jẹ baálẹ̀ ń bẹ̀ fún àwọn ọlọ́dẹ̀ máa ń pìkẹ́ ara wọn tó máa mú wọn bá tàbí máa lọ gbàṣẹ lábẹ́ ọlọ́tà báwọn bàbá wọn láwa ṣe táàrí wọn fi dùn àwa tá a tó wá wà lókè pẹ́ sí báwọn náà làwọn náà lè ṣe àwọn ló ń yọ ara wọn wá o ẹni tó wà ń bẹ̀ tọ́yọ̀ yìí tó wà ara wọn ni o ẹbí wọn ni o èèyàn wọn ni o kì í ṣe pé Àwórì gbé ẹnìkan látàgbólé kan lọ́tà lọ fi jẹ baálẹ̀ ń bẹ̀ o rárá o ìdájọ́ tá a dẹ̀ ní bẹ̀ Yewa ọmọ Ẹ̀gbádò ló fún wa ní ìdájọ́ o. Kájọlà ọlọ́mbà wa dá sí ètò ìní mọ̀ nípa Kájọlà ni pé Ọlọ́tà ló fi baálẹ̀ Kájọlà jẹ láti bẹ̀rẹ̀ ayé baálẹ̀ kọ́kọ́ jẹ nínú ìsìtàkà láti 15 ló jẹ and bàbá yẹn ló dá ìlú yẹn lẹ̀ ló tẹ̀ ìlú yẹn dó bàbá Ṣùbírù Abógunlóko ọba ló súnmọ́ òun ló tẹ̀ ìlú yẹn dó àǹdí sọ pé wọ́n láti ìlú Ìgbòòrò òṣèlúṣe Alódò-Ọ̀tà skul tí ó wà ní Kájọlà Ìgbòòrò láti bẹ̀rẹ̀ tá à ń lọ Ọ̀tà District Council School ni là ń pè sọ pé Ọ̀tà ní ọwọ́ ṣe pẹ̀lú Kájọlà láti bẹ̀rẹ̀ so wọ́n wá changes local government clinic council but then it was initially Ọ̀tà District Council School so it has been like that ọba baálẹ̀ ló kọ́ jẹ lóṣùmọ́ ni abẹ́lú òǹgàn ló tẹ̀lé yẹn dùn after that la ní Joshua Taiwo ìyẹn náà jẹ Ọlọ́tà ló fi jẹ Ọlọ́tà àti Ìṣẹ̀lẹ̀ ló fi jẹ lẹ́yìn ìgbà yẹn tó máa tún ní ọ̀pọ̀lọpọ̀ adélé lọ so lẹ́yìn ìgbà yẹn ni wọ́n fi baálẹ̀ Matthew Kúyè jẹ ìgbà yẹn tí baálẹ̀ Matthew Kúyè fẹ́ jẹ kí ló yẹ kó fi jẹ ń gbà yẹn ọba Ọlọ́tà ló yẹ kó fi jẹ but because he was indisposed wọ́n wá rán ọmọ wọn àti baálẹ̀ orúkọ̀kọ̀ àná àrówó àgbẹ̀jáyè fáṣínà náà jẹ́ àbí
àwọn aràn wá wọ́n ṣàràn wá ń gbà ẹ̀ náà wá jẹ baálẹ̀ yẹn so wọ́n fi jẹ lókè ń gbà yẹn and that was one confusion tó kọ́kọ́ ṣẹlẹ̀ pé àbí ọlọ́tà ni àbí oníkọ̀ọ̀kọ̀ ni àtàtì kádùkọ̀ fà pé ṣe ni ọlọ́tà rán oníkọ̀ọ̀kọ̀ wá ṣe nǹkan yẹn gbà yẹn so and ever since that period a ò tí ì jẹ baálẹ̀ tó wà certificated so and one point tó ń ṣẹlẹ̀ káyọ̀ ni pé àwọn kan ń fẹ́ jẹ baálẹ̀ tipátipá like ọ̀ṣọ́ fẹ́ jẹ baálẹ̀ bàbá ò lè jẹ baálẹ̀ rí ọ̀tọ́ ti kọ sínú tán sípò àwọn là ń jẹ baálẹ̀ rí wọn lè jẹ baálẹ̀ rí wọn kọ̀ọ̀kan ní Kajola and Kajola ò ní ruling house contact pé this is the way they go so I think at the time a committee was formed we can't ṣe nǹkan yẹn but torí kò fẹ́ for Ọ̀ṣọ́ directly it disorganized the thing so ọgbẹ́jú wàhálà ti bẹ̀rẹ̀ ìgbórí origin wàhálà ẹ̀gọ́ nìyẹn so títí mo mọ̀ ni pé Olota ló fi baálẹ̀ Kajola jẹ tí di òní o àfitọ́nbá tó fi bá ṣẹ̀ṣẹ̀ yẹ lẹ́ni yìí o bọ̀ tí di àná Olota ló fi jẹ tó náírà láti fi jẹ náà dé ní Olota. àìbolókun dùbọ̀ ọmọ fàrọ̀ ń bí àìbọ́lú kẹrẹsẹ̀ tó lẹ́ bàbá. ìbá bá wọn.